ta ló lè fi ṣúgà sẹ́nu òtútọ́ bí ò lóyún bí ò lárùn ajẹ́ kó parọ́. Ìjàyè mélòó ló wà? Ìjàyè mẹ́ta. Ìjàyè Kunrunmi. Ìjàyè Kunrunmi la wà yìí. Ìjàyè Kukudi. Ìjàyè Obiriti. Láwa mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn. Ìjàyè Kukudi ìyẹn ló wà ní Ẹlẹ́gà. Ìjàyè Obiriti ìyẹn ló wà ní ẹnu gádà Aláfẹnwá. Àfà, fọ́múlà wo lẹ̀yin mọ̀ nínú mathematics? A ti kàwé tipẹ́. Àwọn onífújì wo lẹ̀yin mọ̀ tó mì gbòòrò níjẹ̀bú òde ní 80s 90s? Mi ò mọ̀ o. Níjẹ̀bú Òde ní 80s 90s yẹn. Ẹnìkan wà Síkírù Adémọ́lá Òkìjì, wọ́n pè ní Àtàwé Bàrígà. Àwọn kan Ṣáwúrà Àrẹ̀mú, Aliu Àrẹ̀mú, Tansuma. Fọ́múlà wo ni wọ́n mọ̀ nínú mathematics? Mi ò mọ̀. Ẹ jẹ́ kó ń sọ díẹ̀ fún wa nínú àwọn fọ́múlà mathematics. A ní square, length square, rectangle, length times breadth, trapezium, half sum of parallel side times height, circle, pi arc square, circumference of a circle, 2 pi arc, parallelogram, base times height, triangle 1, half base times height. Béèrè náà rèé, ṣáàfà ò lọ sílé ẹ̀kọ́ ni? Mo lọ ilé ẹ̀kọ́. Ṣé Múyìwá ò lọ ilé ẹ̀kọ́ ni? Mo lọ sílé ẹ̀kọ́. Ṣé mi ò lọ ni? Ṣùgbọ́n tọ́lọ́ ń fún ní kálukú yàtọ̀, ìyẹn ló fi yẹ ká máa mọ̀ pé ọba tó tó Ọlọ́run ò sí o. Ẹ̀dá tó bá ń hùwà ìpè, bí ayé tó bá ń ṣàdúrà fún, iṣẹ́ ọwọ́ ẹ̀ máa ṣépè fún. Ẹni tó bá sì ń hùwà àdúrà, bí ayé tó bá ń ṣépè fún, iṣẹ́ ọwọ́ ẹ̀ náà á dá láre. Ohun tó ní kálukú bá gbìn ló máa ká. Ó jọ mí lójú o torí ibi tí mi ò rò òun ni mo bá ibi kan mọ̀ bọ́ọ̀ ní sísí mo fẹ́ rẹ gba nǹkan tí máa jẹ tí òun dẹ̀bọ̀ onítọ̀hún ló ẹsẹ̀ mo fi ń láti láfẹ̀ wájú bí sí. Ètò ọ̀rọ̀ bó ṣe dùn ló ń kọ́ ni lọ́gbọ́n tó ayé ń fẹ́. Kò sí ẹ̀dá tó wà láyé tí ò nídìí owó yàtọ̀ sáwọn ará Ìjàyè nìkan. Ọ̀rọ̀ lẹ sọ ṣùgbọ́n ará Ìjàyè nídìí owó ju gbogbo àwọn èèyàn kéèyàn lọ. Mélòó ní Ìjàyè? Ìjàyè mẹ́ta. Ìjàyè Kunrunmi. Ìjàyè Kunrunmi la wà yìí. Ìjàyè Kukudi. Ìjàyè Obiriti. Láwa mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn. Kunrunmi la wà yìí. Ìjàyè Kukudi ìyẹn ló wà ní Ẹlẹ́gà. Ìjàyè Obiriti ìyẹn ló wà ní ẹnu gádà Aláfẹnwá. Ibẹ̀ ni Ìjàyè Obiriti wà. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà àjọ wá láti orílẹ̀ ni o. Àjọ wá láti orílẹ̀ Ìjàyè ni. Ìyẹn ní ọ̀nà Ọ̀yọ́. Ṣùgbọ́n n fẹ́ pé àdéǹgbà kan náà. Àìdéǹgbà kan náà yẹn ló jẹ́ pé ní kálukú branch sọ́tọ̀. Ṣùgbọ́n àwa tá a wà ń bí àwa la pọ̀ jù. Àwọn ni wọ́n fi ń pè àwa ní ọ̀gá àwọn tí tó kù. Lórúkọ ẹnìkan, Arahim Afro-Caribbean Cash and Carry. Arahim Afro-Caribbean Cash and Carry. Ọlọ́run ò ní jẹ́ kílẹ̀ ẹ̀ bàjẹ́, iléeṣẹ́ ò ní bàjẹ́, ayé tiẹ̀ náà ò ní bàjẹ́. Ọlọ́run ò ní jẹ́ kán fòkú ẹ̀ ránṣẹ́ sí wa. MMG Ọlọ́run ò ní jẹ́ kí tiẹ̀ náà bàjẹ́. Ìlú òyìnbó tó wà yẹn wọn ò ní mọ́fọ́ ẹ̀wà bá wa, wọn ò ní gbòkú ẹ̀wà bá wa, a máa dáa fún sí, a máa rọrùn sí. Nǹkan ò ní ṣe kò ní ṣe àwọn ọmọ ẹ̀. Ibi tá a wà ìsàlẹ̀ abẹsẹ̀ náà ń pè. Ìjàyè Kunrunmi ìsàlẹ̀ abẹsẹ̀ níbí. Tẹ́ bá ti fo títì síbi tí wọ́n ti ń ta pẹ̀lú ọ̀hún yẹn, òkè ìdíròkò ni wọ́n ń pè bẹ̀. Tẹ́ bá tún lọ sọ́nà junction báyìí, wọ́n ń pè ní Ìjàyè Adébákin. Kunrunmi tá a wà yìí náà, òun náà tún pín sí mẹ́ta. Ìsàlẹ̀ abẹsẹ̀ la wà yìí. Tẹ́ bá ti fo òkè ibi tó ti ń ta pẹ̀lú ọ̀hún yẹn, òkè ìdíròkò ni wọ́n ń pè bẹ̀. Tẹ́ bá ti lọ sọ́nà junction báyìí, ibẹ̀ náà ń pè l'Adébákin. Ẹni tó mọ̀ yìí kò mọ̀ yẹn. Yìí tá àfà mọ̀ làwọn sọ yìí. Mo fẹ́ fi ọkùnrin kan mọ̀ yẹn ti rí tẹ́lẹ̀. Àfà, fọ́múlà wo lẹ̀yin mọ̀ nínú mathematics? Ìyẹn lágbára díẹ̀ o. A ti kàwé tipẹ́. Àwọn onífújì wo lẹ̀yin mọ̀ tó mì gbòòrò níjẹ̀bú òde ní 80s 90s? Mi ò mọ̀ o. Ẹni tó mọ̀ yìí kò mọ̀ yẹn. Sọ díẹ̀ fún wa nípa àwọn olórin tó popular gan ní Ìjẹ̀bú Òde 80s 90s. Tọ́yì Bàlàmú ara wọn ni. Ìwọ náà ló jẹ́ adọ́dọ̀ Tọ́yì. Bẹ́ẹ̀ ni tẹ́ mọ̀ pé nígbà tá à ń sọ tí mo wá sọ́dọ̀ yín. Jìnnà jù pé báyìí ká lè enjoy ẹ. Tí mo wá sọ́dọ̀ yín tààrà tí mo sọ pé iṣẹ́ tàbákà tẹ́ gbé jáde yẹn. Pé iṣẹ́ yẹn ṣe kínní pé kan tó fà sí ń gbà. Mo bá lọ sórí àwọn olórin fújì. Mo bá lọ sórí àwọn fújì. Bọ̀ mo máa sọ fún pé bí kan tó fà ṣe wà láyé Bọ̀nsúwé ńgbà kan nìyẹn tí Àyùbá àti ẹnìkan tó ń pè Tọ́yì Bàlàmú Tọ́yì Bàlàmú family sọ bí tó wà. So àwọn tí mo mọ̀ ń gbà yẹn wọ́n pọ̀. Síkírù Adémọ́lá Òkìjì wọ́n pè ní Àtàwé Bàrígà ọmọ Ìjẹ̀bú Òde ni. Àwọn kan Ṣáwúrà
Aremu Shaura Jẹ̀bú-Fẹ̀ Síkírù Adéwálé Bàrí Jẹ̀bú. Ìkan tún wà Síkírù Àyìndé Barrister ìyẹn náà bí Bàrí ló ń lò. Aliu Aremu Tansuma. fọ́múlà wo ni wọ́n mọ̀ nínú mathematics? Mi ò mọ wọn. ẹ jẹ́ kó ń sọ díẹ̀ fún wa nínú àwọn fọ́múlà mathematics. A ní square length square, rectangle length times breadth, trapezium half sum of parallel side times height, circle pi arc square, circumference of a circle 2 pi arc, parallelogram base times height, triangle 1 half base times height, triangle 2 half base times height times sin theta, triangle 3 with s open bracket os minus a close bracket open bracket s minus b close bracket open bracket s minus c close bracket, rhombus half product of diagonal, kite half product of diagonal, sector theta over 360 times pi arc square, segment theta over 360 times pi arc square minus ib times height times sin theta, cone pi rl not close, cone pi rl plus pi r square closed at one end, cone pi rl plus pi r square closed at both ends, volume of a cone 1/3 pi r square each, cylinder 2 pi r each not close, cylinder 2 pi r each plus pi r square closed at one end. ìbéèrè náà rèé, ṣáàfà ò lọ sílé ẹ̀kọ́ ni? Mo lọ ilé ẹ̀kọ́. ṣé mú ìwà ò lọ ilé ẹ̀kọ́ ni? Mo lọ sílé ẹ̀kọ́. ṣé mi ò lọ ni? ṣùgbọ́n tọ́lọ́ ń fún ní kálukú yàtọ̀, ìyẹn ló fi yẹ ká máa mọ̀ pé ọba tó tó Ọlọ́run ò sí o. gbogbo ohun tí ẹ̀dá kọ̀ọ̀kan ní òun ló gbé sínú gbogbo wa, ẹni tó bá sì fún ló ní. àwọn kan sì wà wọ́n ní ọpọlọ wọn rìn bíi tiwa, làákàyè wọn ti dàrú. gbogbo ohun táwa lè ṣàlàyé yìí àwọn ò lè ṣàlàyé ẹ̀. ẹ káàbọ̀ sí Ìjàyè lónìí lórí ètò Kasinati Sugar. a máa fáwọn arúgbó láṣọ Arahim Afro Caribbean Shankari ẹ ṣé, mmg ẹ ṣé, Láfúnkì tán wá sí Nàìjíríà láàrin ọ̀sẹ̀ tó kọjá ẹ̀yin náà ẹ ṣé, àǹtí Tèmilọ́lá ẹ ṣé, iléyá ti wọlé dé, iléyá ń súnmọ́. aṣọ yìí la fẹ́ fún àwọn àgbàlagbà kí wọ́n rán fọ́dún ká daṣọ àṣírí bò wọ́n, ẹ̀mí wá dẹ̀ ṣọ̀pọ̀dún láyé, Ọlọ́run ò ní fa ilé ìṣàṣemọ̀. ẹ máa bá wa ká lọ lórí ètò lónìí. ṣáṣọ wa náà kọ́ ni màmá ìwọ yìí? eléyìí ti tọ́dún mẹ́ta o. Ó ti tó yìí. mi tí mo ní kẹ́ ẹ máa daṣọ àṣírí bá àwọn èèyàn tèmi yé mi. kò síye tá a lè fún èèyàn tí ò ní ná tán. mo dẹ̀ ń sọ fún yẹn páṣọ gidi laṣọ tèmi ń tà, èmi ò taṣọ yẹ̀bùyẹ̀bù. aṣọ yìí la fi ṣe anniversary ńgbà tí ètò wa pé ọdún kan 2021 òun lòún wò lára màmá yìí o. bá a mú aṣọ mi wá ẹ tún gbà mí. ara kún láṣọ gbági kan la máa wò débẹ̀ ní Yorùbá ń sọ. ẹ tún gbélé yìí Arahim Afro Caribbean Shankari. wọ́n ní olókùn rẹ wà lé kò tí má ṣe kò tí má ṣọmọ rẹ o. àríná àrílò mnd ọlọ́run àbò láṣìírí o. àríná àrílò ọ̀nì wà tí ọdọọdún là ń rórógbó ọdọọdún là màmá rí o. obìnrin náà ọlọ́run á dá ṣàṣírí bò ó, a máa lọ ọ̀rẹ́ a máa bọ̀ ọ̀rẹ́, kò sí máa ṣe kò sí máa ṣe ọmọ ọkọ ọba kò ní ṣàlẹ́sẹ̀ mnt owó lòun fún wa o, kó má lọ ọ̀rẹ́ kó má bọ̀ ọ̀rẹ́ káṣírí rẹ̀ bo kórí iná kórí lò kórí jẹ́ kórí mú kó tó kó ṣíkù ń wo. Àwọn ní Fuji ní 80s 90s táwa ń dàgbà níjẹ̀bú-Òde. nínú wọn ni ọ̀gá mi kan Síkírù Adéwálé Àdìsá ọmọọba and his Fuji compilers. nínú wọn ni Aliu Aremu Tansuma. nínú wọn ni Asaka Ayinde Barrister, àwọn náà wọn kọrin bíi Barrister. nínú wọn ni Shaura Jẹ̀bú-Fẹ̀. nínú wọn ni àwọn bàbá wa kan Síkírù Adémọ́lá Òkìjì àtàwẹ̀ Bàrígà. nínú wọn ni Kalimso tí bàbá wa Tọ́yìbàlàmú dárúkọ àbúrò wọn ni. nínú wọn ni Lékan Amájẹrẹsì, Ọlámilékan Amájẹrẹsì, ẹni bá jẹ́ ojúlówó ọmọ Ìjẹ̀bú-Òde ó láti mọ̀ wọn tán dẹ́ ló gbà. gbogbo àti mò ń sọ náà lo cover stage láì cover stage tán máa ya àwọn olórin síbi kíní wọn. àwọn tí mò ń sọ ọ̀pọ̀lọpọ̀ náà lo electric jacks. so ó pọ̀. inú gbogbo àwọn olórin tí wọ́n ti dárúkọ yẹn èyí tẹ̀yin bá wá rí tẹ́ ẹ mọ̀ ẹ lè bá mi gẹ̀ẹ́tì nọ́mbà wọn. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro Caribbean Shankari, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro Caribbean Shankari wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro Caribbean Shankari. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. sáyẹ̀nsì ló lóun ṣe, èmi wá fẹ́ gbé kúrò ní sáyẹ̀nsì mo fẹ́ gbé wọ government. System of government a ní democracy,
Democracy was brought to Nigeria by Abraham Lincoln, which is the 16th president of America. And democracy can be defined as the government of the people, by the people, and for the people. We have another one, which is monarchy system of government. A monarchy system of government is a system of government whereby king or queen are allowed to rule a particular country. And we have two types of monarchy. We have the constitutional monarchy and the absolute monarchy. We have countries that practice monarchy. We have Luxembourg, we have Denmark, and we have Bhutan. We have autocracy. Autocracy is a system of government where one person has the absolute power. We have oligarchy. We have oligarchy, we have diarchy. What is oligarchy? Oligarchy is a system of government whereby few people and the elite are allowed to rule a particular country or an organization. We have diarchy, where two people are allowed to rule a particular state or country. Ẹ̀dá tó bá ń hùwà ìpè bí ayé tó bá ń ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ̀ máa ṣépè fún. Ẹni tó bá sì ń hùwà àdúrà bí ayé tó bá ń ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ náà á dá láre. Ìsáǹsà mọ́ wùkúbùrẹ́. Ẹ̀dá kan ò ní gbàlùbọ́sà kó ẹ̀fọ́ láyé. Ohun tó ní kálukú bá gbìn ló máa ká. Ìyá mi ẹ máa bọ̀ ẹ wá gbaṣọ ọdún. Araim Afro Caribbean Cash and Carry. Mo lọ́dún iléyá ti dé o, ẹ bá mi raṣọ o. Owó aṣọ 50 ní Araim nìkan tó dára fáwọn èèyàn. MMG ní gbogbo ìgbà làwọn máa ń kàn sí mi. Àwọn kan máa send owó ní I support your program. Àǹtí mi Làfúnkì ẹ ṣé. Àǹtí Tèmilọ́lá ẹ ṣé. Ọ̀la lọ́jọ́ bíi Sista Lọ́lá onífíríjì tó ń tutù. Ọ̀kan lára àwọn èèyàn tájọ béèrè ètò yìí ní nǹkan bí ọdún 4 sẹ́yìn tó ń dẹ̀ ṣì wà lórí ètò yìí títí dòní. Ó ní ọ̀pọ̀ nǹkan tí arábìnrin yìí ṣe fún wa lábẹ́nú tó pọ̀. Alájà Sekinat Lawal náà Wàràfà náà Mọ̀kánú Àlíyà. Àgbéga lọ́tún fún yín ní gbogbo ìgbà. Araim Afro Caribbean. Afro Caribbean Cash and Carry. Ó ní kú mọ́ òun bí ẹ lójú. Ọwọ́ yẹn á máa rọlé. Iṣẹ́ yóò ní díṣẹ́ mọ́ yín lọ́wọ́. Ẹnì pàdé àgbákò. Ẹ máa tà àtàjèrè. MG àṣírí yábò. Iléeṣẹ́ yóò ní jóná o. Ẹnì pàdé àgbákò. Ẹ jèrè ọmọ yín o. Ẹ bá ń gbàdúrà fún obìnrin kan tó ní ká daṣọ àṣírí ọdún bá àwọn arúgbó. Analubarika aṣoríire ibi tó lọ yẹn ìdùnnú àtayọ̀ ló máa bá wa. Gbogbo ohun tó ń bẹ lọ́hùn pé kọ́wọ́ ohun tó bá ọwọ́ àtò láàánú bí mọ̀ọ́mọ̀ ọlọ́ọ̀jọ́ òní ọlọ́ọ̀jọ́ ọ̀la ọlọ́wọ́ túbọ̀ tí wọ́n ń kí gbogbo àwọ̀ yìí ọlá ayé náà ti iná ọlá àbètì làtíìkì ọlá àsàfà ọlá àmọ́rúwà ọlá àjẹ kó dáa fún aṣoríire. MMG lélẹ̀ MMG. Má lọ rí wọn á bọ̀ gbogbo iṣẹ́ wọn báyìí kò ní díṣẹ́ mọ́ wọn lọ́wọ́ àlọ́bọ̀ àpọ̀nlé iyì ẹ̀yẹ ni wọ́n máa gbà ń bẹ̀. Ìyá mi ẹ wá mo rí gbàdúrà yìí mú ya yìí lára gan-an ṣé màmá yìí ẹ ti gbowó ẹ ti ń lọ bẹ́ẹ̀ lẹ tún ń gbàdúrà ṣó yà yín lẹ́nu ni. Ó jọ mí lójú o torí ibi tí mi ò rò òun ni mo bá ibi kan mọ̀ bọ́ọ̀ nísìsiyìí mo fẹ́ rẹ gba nǹkan tí máa jẹ tí òun dẹ̀bọ̀ onítọ̀hún lé ẹsẹ̀ mo fi láti láfẹ́ wájú bí sí torí kò sí kọ́ gbọ́dọ̀ mi kódà mo fẹ́ gbà yan ọjà bẹ́ẹ̀ yẹn nísìsiyìí mi ò rí rà ni àmọ́ bẹ́ẹ̀ ṣe ràn mí lọ́wọ́ yìí ẹni fojú sunkún ọmọ ilé mi ní sáré bẹ́ẹ̀. Ilẹ̀ ń tà. Yìí ń tà àkọ́kọ́ ike iná mò ń ṣá tí mò ń tà. Ike iná mò ń ṣá ẹbẹ́ rí ike yìí ni. Ẹ ń ṣàkíta ni. Ike iṣẹ́ yẹn náà ni ẹni tí ó jagajaga tí mo kó lọ tí mo ní kó sọ àpò kan. Lúrí máa ń lò gbélé mi lọ́wọ́ kò sí kọ́ lọ́wọ́ mi. Ẹ tún máa gba owó kan sìn lórúkọ. Tèmilọ́lá ò ní pàdé àgbákò wàrà làálù ò ní ṣọ̀fọ̀ ọmọ ò ní ṣọ̀fọ̀ wọn náà. Thank you very much. Thank you very much. Thank you very much. Thank you very much. Araim ò ní rí kúhe ò ní pàdé àgbákò ò ní kọ ẹ ó máa lọ rí ó máa bọ̀ ọ́rẹ́ wà á máa rí bá ti ṣe wà á máa rọ́nà gbégbà ò ní pàdé àgbákò ò ní kọ ẹ wọ́n máa lọ rí wọ́n máa bọ̀ ọ́rẹ́ ẹ̀yin tẹ́ ń ṣe arúgbó láàánú Ọlọ́run ó ṣẹ̀yìn náà láàánú Ọlọ́run máa ránṣẹ́ sí yín iṣẹ́ ayọ̀ iṣẹ́ ìdùnnú Ọlọ́run máa gbé fún yín. So for physics, let's talk about motion. What is motion? Motion can be defined as the change of a rigid body in respect to time. And we have types of motion. We have the random motion, we have the translational motion, we have the oscillatory motion, and we have the
rotational motion. Random motion. Random motion can be defined as the haphazard movement of an object or the irregular movement of an object, whereby an object moves without a particular or specific direction. Rotational motion, this can be defined as a motion whereby an object is moving in a what? Concentric circle. Translational motion, a motion whereby an object moves without rotating. Oscillatory motion, a motion that has the to and fro movement of an object returning to the initial stage. We have relatives of motion, which is the what? The relatives of motion, which are the distance, displacement, and what? Position. We have mechanics and vectors. We have electricity. We have a lot. ẹ bá gbàdúrà fún obìnrin tó ní ká daṣọ àṣírí bá. kò ní í ṣìrìn, kò ní í ṣìjẹ, kò ní í ṣìmu, kò ní í ṣìlẹ̀tẹ̀, kò ní í ṣoko jájẹ. Wọ́n mọ̀ lọ́re, wọ́n mọ̀ bọ̀re. Àpadà sí aburú, àpadà sí ìgbà. Kò ní bá gbogbo wọn lágbára Ọlọ́run àtẹ̀yìn náà. Ẹ̀mẹ́jì. Ọlọ́run á fàlùbáríkà síṣẹ́ wọn. Wọ́n mọ̀ lọ́re, wọ́n mọ̀ bọ̀re. Wọn ò ní ṣìrìn, wọn ò ní ṣìjẹ, wọn ò ní ṣìmu, wọn ò ní ṣìlẹ̀tẹ̀. Obìnrin tó ràn mí lọ́wọ́ yìí tó dáṣọ àṣírí bò mí yìí bá mi ràn lọ́wọ́ lọ́wọ́n gbàdúrà ẹ̀ kò ní gbọ́mọ̀gbìn ọmọ kò ní kú mọ́ lọ́wọ́ ẹ̀mẹ́mẹ́jì ó ní kàn fún wa lówó sí i wọ́n sì fún mi lówó náà lọ́wọ́n gbàdúrà wọn ọkọ ọba àdá ọba kò ní ṣá wọn lẹ́sẹ̀ olówó ràn wọ́n lọ́wọ́. A rí jẹ, a rí mu, nǹkan kò ní sọmọ ẹ̀, kò ní pàdé àgbákò, ọmọ ò ní kú sí lédè, òun náà ò ní kú sí lédè ọmọ. Ẹ̀mẹ́jì àdúrà wa gbà, a ní ṣubú dànù, a ní tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹlẹ́dàá wo ní pàdé àgbákò. Ẹ wò ó, ọdún ayọ̀ là á máa ṣe, nǹkan ní sọmọ fún wa. Ẹ̀mẹ́jì. aṣọ lóhùn adéláyọ̀ kò ní kó sọ̀wọ́n ní fún ìránṣẹ́ sílé o alábẹ́ mọ̀ dá o. àlọ́ àtàbọ̀ wọn ò mọ̀ dáa, wọn ò ní pàdé àgbákò, wọn ò ní fẹsẹ̀ kọ́kàn ayé, àtẹ́lẹsẹ̀ wọn ò ní bọ́mọ aráyé nú. kò ní ṣe kò ní ṣọmọ ẹ̀ kò ní tẹ́ kò ní tí kò ní rásà kò ní ráre ibi ó ti mọ́wé ọ̀nà ibi ò ní gbẹ kò ní ṣẹlẹ́yà kò ní ṣẹ̀sín. Olúwa daṣọ àṣírí bò, kò wá ní ṣẹlẹ́yà, kò ní tẹ́, kò ní tí, kò ní rí wàhálà, kò ní rí dààmú tọmọtọmọ. Àràhìm tó fún wa láṣọ yìí ọlá ẹ̀ tó ti ròkè kò ní lọ́lẹ̀ o, kò ní pàdé àgbákò, àwọn ọmọ ẹ̀rẹ́ ò ní pàdé àgbákò, aburú kò ní ṣẹlẹ̀ sí o, wọ́n ní rògbò ẹ̀ wálé o. ibi tó ti ń rówó yóò mọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ní jẹ́ ògbẹ́ Ọlọ́run á pọ̀pọ̀ rọ́pò àdúrà àgbà o mng. ẹ bá ń gbàdúrà fún un ní fún ìlú ọdún. àṣírí àmọ́ àbò kò ní táwọ́ ná ayé ọmọ àdùn kálẹ̀ ni o. ẹ bá ń gbàdúrà fún obìnrin tó ní ká daṣọ àṣírí bá àwọn arúgbó yìí kọ́lọ́run daṣọ àṣírí bò wọn náà tán. Wọ́n máa lọ rí, wọ́n máa bọ́ rí, wọn ò ní jáàmù. Àṣírí yín ó bò ó, wọn ò ní fẹ́rù yín ránṣẹ́ sílé o. Nǹkan yín ò ní tán lójú yín, kò ní tán lẹ́yìn yín o. Ẹ̀mẹ́jì ẹ̀wọ̀n jíṣẹ́ yín o. Ọlọ́run ó ràn yín lọ́wọ́ o. Àtijọ́ àti mo ní ṣòro fún yín o. Ẹ ní dààmú, a ní bá gbà yín lọ tọmọtọmọ o. Àràní, àforó, Caribbean. Ọlọ́run ó fún àlùbáríkà, Ọlọ́run á tọ́jú ọmọ ẹ̀, Ọlọ́run á gbéṣẹ́ ẹ̀dá, wọ́n má fòkú ẹ̀rànṣẹ́ sílé. Ẹ̀mẹ́jì ó fún yín lówó. Ọlọ́run ó fàlùbáríkà ṣiṣẹ́, láyọ̀ ló máa dé, wọn ò ní gbé òkú ẹ̀ sọ́wọ́ sílé, wọn ò ní fòkú ọmọ ẹ̀ sọ́wọ́ sílé. Àlàyé ààbò Ọlọ́run á dájú lórí ayé ẹ̀, kò ní yàn kú. Gbogbo tó bá ń dáwọ́lé á máa yọrí sí rere. 5,000 lórúkọ MMB. Ilé-iṣẹ́ wọn á máa tẹ̀síwájú. Wọn ò ní pasán o, wọn ò ní nánà bọ̀ fún wọn o, yóò sì dára fún wọn. Now switching to chemistry. On chemistry, let's start with the introduction. Introduction to chemistry. What people actually don't know about chemistry. Let me break the truth out now. Who knows that chemistry was actually or formerly called alchemist? So the formal definition for chemistry was alchemist. And what is alchemist? Alchemist can be defined as the conversion of base metal to gold, but was later discovered that no, this thing has gone beyond that. Let's call it chemistry. So we have chemistry by the father of chemistry, which is Anthony Lovesner, and he gave us a definition. And what is the definition of chemistry? Chemistry can be defined as the study of property of matter with their physical and chemical properties of matter. So what is matter? Matter can be defined as anything that has mass and can take charge of a domain or can occupy space. And matter exists in 3 forms. We have the word solid, liquid, and gas. Now let's talk about biology as a whole. What is biology? Biology was derived from a 2 Latin word, which is bio
and what? Logy. Bio means life and logy means study. So when we complete that together, biology can be defined as the study of what? Life. But biology is now split into two, which is zoology and botany. The zoology part of biology deals with what? Animals. And the botany part deals with what? Plants. Biology studies only living things. And the most important of it is that living thing has life. So anything that has life is living. My name, Moses Stephen Mogakinyo. My TikTok account, Moses Stephen Efiku. My Instagram account, Moses Stephen Efiku. My phone number is 07018644962. Again, 07018644962. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.